Africa Content TV. Sọ̀tún ló sọ pé ìwọ tó bá ìlà rẹ́kọ̀dù yìí tètè lọ́ra. Ibi ẹ̀dẹ̀ wà lẹ́yìn náà àwọn ọkọ̀ pé bẹ́ẹ̀ ni a tó sáré bẹ́ẹ̀ ìkọ̀kọ̀ bá bọ̀ pé bẹ́ẹ̀ ni ẹ ò sí ní wa. Ibi ẹ̀dẹ̀ wà lẹ́yìn náà àwọn ọkọ̀ pé bẹ́ẹ̀ ni a tó sáré bẹ́ẹ̀ ìkọ̀kọ̀ bọ̀ pé bẹ́ẹ̀ ni ẹ ò sí ní wa. Èmi náà mo wá dàrú kí wọn náà lò sínú ayé tiẹ̀. Ó yẹ ajá pé gbogbo ìgbà. Ẹ bá ti ń nà mí, ìgbéka ọlọ́wọ́ bàbá mi yọ araba bí. Ìbẹ̀rẹ̀ wà lẹ́yìn náà. Àwọn ọmọ pé bẹ́ẹ̀ ni. Tó sáré ní ìkọ̀kọ̀ bá bọ̀ ní bẹ́ẹ̀sì ẹ̀ ò ní ilé wa. Ìbẹ̀rẹ̀ wà lẹ́yìn náà. Àwọn ọmọ pé bẹ́ẹ̀ ni àtó sáré ní ìkọ̀kọ̀ pé bẹ́ẹ̀sì ẹ̀ ò ní ilé wa. Gbogbo ọjọ́ mi, ó ń pàtó àránṣẹ́ sí ilé ẹ̀sà òkì ní ẹ̀wọ̀n o. Ẹ̀pẹ́ nílé àbá ọ̀gbọ̀n gbogbo dédé, òde nídọ̀lá rẹ̀ ìyá àbínú. Ìwọ náà lórí yìí sínú ayé tìyẹ. Wọ́n bá gbé kòtò sílẹ̀, wọ́n bá gbé nílé lórí. Fúnra ni wọ́n sùn lé wọ́n sí ọmọ ilé. Iná tẹ́ ẹ máa dábẹ́ ẹ̀yẹ gúnúgún. Ẹyẹ ní ìkan kú sóhun wá sí ojútọ́ pé bá ṣe ìbàjẹ́ òbí ìjọ̀rọ̀ owó lẹ́bí ibi ẹ̀jẹ̀ wà lẹ́yìn náà èmi ò kọ́ pé bẹ́ẹ̀ kí n tó sáré lẹ́yìn kan kọ̀ pé bẹ́ẹ̀ ẹ ò ní lẹ́bi olùsáyé mi ibi ẹ̀jẹ̀ wà lẹ́yìn náà. Èmi ò mọ̀ pé bẹ́ẹ̀ni kí n tó sáré lẹ́yìn tó mọ̀ pé bẹ́ẹ̀ni ẹ ò ní ilé wa. Wọ́n ṣe pàdé lórí ìsọ̀rí yìí ọ̀la nígbà wọ́n ṣe òwe ẹsẹ̀ tó máa gbàgbé. Àdùnnú máa lọ yára ìmọ̀ kí ẹ bí ẹ̀sùn yá. Obìnrin bí ọkùnrin. Wọ́n fi irú ẹ̀ṣẹ̀ àdúrà ọkùnrin àjò nítorí àjò. Ojú èdè ẹ̀ àjò nítorí ọ̀nà yàrá àjò. Àjòjì kò lè nígbà rẹ̀ lọ. Ìdí ẹgbẹ́ wáyé. Mo ti kí lókù márùn-ún ọ̀pọ̀ káde. Màá tálága ìjọba olówó epo ètòkò kí ẹ síbísíbí sọ̀yà olúwa yìí ibù ọmọ náà dá kìnnú ìjọba gbogbo lọ́wọ́ ẹ̀ ló wà. Ọmọ náà yọ fi wọ́n kí ẹ kí iye. Okùn palẹ̀ mọ́tò jáde, a ò ní kájú àbúrú, ọjọ́ ayọ̀ náà bá kà lójoojúmọ́. Ṣé àbáṣe, ó kí ẹ̀ kí iye ayọ̀ dáadáa, ò lè nígbà láàrẹ̀ iye.
ìbá gbogbo aláìlúwà tó tẹ̀ ní ìkàlẹ̀ òkì. Gbogbo orí adé, àyílẹ̀ mọ̀ wọlé fún gbogbo orí adé. Olórí ọmọ ọba ló ń sọ̀rọ̀ ọmọ nígbà ó ṣe tó àwọn ọba àgbà gidi. Àṣà pẹ́lẹ́ ló mọ́ ní kí ẹsẹ̀ gbogbo orí adé. Gbogbo ládé tó fẹ́ ní ìkàlẹ̀ òkì. Kábíyèsí ẹ̀ làkà. Ẹlẹ́gbẹ́dọ́ mọ kí ẹ làkà ní. Àṣà pẹ́lẹ́ mo kọ́ ni kí ẹ ṣe ẹlẹ́gbẹ́dọ́. Mo gbàgbé ẹlẹ́gbẹ́dọ́. Mo fi kí lóye, mo fi kí ládé. Tẹ́ǹtẹ̀ ní kalẹ̀ o. Mo kí ọba ẹnjìnìá Suleiman mi. Adékúnlé bá ń pẹ́dé. Àròlé ọlọ́run fi oògùn fún mi ní ọlọ́fin ìlú ti ṣẹ́rí. Ayọ̀délé orí ẹ̀kẹta tó tẹ lórí àlẹ́ ẹ̀fà tó fẹ́ ká lọ́wọ́. Ó kí ẹ bá mi. Olówó ní Suleiman mo kí ẹ òsúlè ọba bá gbadé. Olówó ní Súlè máa ń tó. Bá gbadé ní Súlè máa ń tó. Ọba Mùsùlùmí Adébọ́lá elédùn aṣọ̀rọ̀ bá láyà wò kí ẹ bí ẹ onígbàlè adéapẹ́ lórí àṣàpẹ́ lẹ́nu bàbá sì bẹ́ẹ̀lẹ̀ ẹsẹ̀ o. Ọ̀nà méjèèjì ìgbàpọ̀ nígbàlè sí. Nígbà pọ̀ ní tẹ́lẹ̀ sí ìlú tèlú. Wọ́n tún máa ń pè é ẹlẹ́tù. Kìnìún bí àbá. Oníjọba ọlá. Aṣọ̀rọ̀ bàláyà mọ̀ kí ẹ kí ẹ ò káàdì ẹ̀sìn àìtẹ́mọ́lá. Ọbàdàn